afternoon, my people. How are you? How you doing? Welcome back again to my channel. Please, if today is your first time, I would like you to press that notification bell because that notification bell is very, very important so that whenever I post a gist, you can get it. And my whole subscriber, I say thank you very much for your love towards my video. I really love you. God will bless you all. Thank you so much. Today gist is about Auntie Ashley. Ṣé àmọ́ Sister Ashley? Wọ́n bá lọ bá kábíyèsí o, wọ́n bá lọ ń parọ́ o pé Queen Naomi fáwọn ní attitude o. Ṣé ẹ rí i pé mò ń sọ fún yín pé wàhálà wà o? Ló bá lọ bá kábíyèsí o, ló bá lọ sọ fún kábíyèsí pé kí kábíyèsí bá Queen Naomi sọ̀rọ̀ o, òun try láti kí Queen Naomi, òun try láti be wà nice Queen Naomi. Queen Naomi ń fún àwọn òun ní attitude. Ṣebí ó ní pé kí peace wà ní, ṣebí ó ní pé kí nǹkan kan ṣẹlẹ̀ ní palace ní, ṣebí òun ni olórí àwọn, ṣé ó yẹ kó máa ṣe gànràngànràn, ṣé ó yẹ kó má máa dá wọn lóhùn táwọn bá kí i. Ló bá bẹ̀rẹ̀ sí rojọ́ ní kábíyèsí bá dá ló lọ bá ní go and make peace with Naomi, you lied against her. Ní kábíyèsí bá ní lọ make peace pẹ̀lú Naomi, lọ ṣàtúnṣe pẹ̀lú Naomi, ìwọ ló parọ́ mọ́. Ẹ rántí story yẹn, ẹ rántí ńgbà tí ọba àti Queen Naomi tó fẹ́ lọ fún function kan lẹ́kọ̀ọ́ tán ní kí Ashley kó lọ pe Queen Naomi wá. Ẹ rántí pé Ashley sọ fún Queen Naomi, ó sọ fún kábíyèsí padà kó lọ. Ó wá padà lọ́nà ó lọ sọ fún kábíyèsí pé Queen Naomi láwọn ò lọ. Ẹ rántí? Nǹkan tí kábíyèsí ń sọ nìyẹn pé òun ló parọ́ kó lọ ṣàtúnṣe. Sórí Ashley, nǹkan kan ni mo fẹ́ sọ fún ẹ. O ò mọ̀ wọn ara ẹ̀ rárá. Ó dẹ̀ máa ń ṣe, ó máa ń bẹ́. Mi ì mọ̀ bóyá ẹyẹ wà lápá ẹ ni o. Mi ì understand. Ó ti máa ń bẹ́ jù. Kí ló dé? Ẹni yìí ó fi ẹ́ sáàyè ẹ, ìwọ ló wá gbọ́kọ ẹ̀. Ọ̀rẹ́ ẹ ni ẹjọ́ ń ṣọ̀rẹ́ ní palace ni because ó mú lọ́rẹ̀ẹ́ ní palace, ó ń lọ nínú chalet wọn, ó lọ ń jẹun. Ṣé o tún fẹ́ ká bẹ̀rẹ̀ story yẹn again ni? A ti parí story yẹn, o tún fẹ́ ṣí chapter story yẹn again. Mi understand. Ó dàbí ẹ pé nǹkan kan gbá lórí ẹ̀. Ìwọ ló lọ ní ẹni ẹlẹ́ni lára ní ìsìn. Kò ta sí ẹ, ó rọra fi ẹ́ sáàyè, ó ti mọ̀ pé gbọkọgbọkọ ni ẹ́. Ó dẹ̀ fi ẹ́ sáàyè àti gbọkọgbọkọ. Ó dàbí ẹ pé ò ní tìjú. Because tó bá ní tìjú ni, ò ní lọ bá kábíyèsí kó lọ máa sọ fún kábíyèsí pé òun kì í kò dá ẹ lóhùn. Kí ló fẹ́ dá ẹ lóhùn fún? Ṣérù ìwọ ni wọ́n ń dá lóhùn? Ìwọ tó jẹ́ pé you are a very desperate woman, tó jẹ́ pé ọkọ lọ́kọ ló wù ẹ́ láti gbà. Ṣé o ti gbàgbé gbogbo nǹkan tó o ṣe ni? Ṣé ká máa ṣe ní chapter by chapter fún ẹ ni? Ṣé o ti gbàgbé ni? Ó wá lọ bá kábíyèsí, ó ní Queen Naomi ò dẹ́ ẹ lóhùn. Forever kò yẹ kí Queen Naomi dẹ́ ẹ lóhùn tó bá kí. Tó bá ti kí ẹ pé báwo ni, that is it. Kí ló fẹ́ máa bẹ́ ẹ sọ? Ṣé ìwọ àti wọn ẹ jọ wà ní class kan náà ni? Ìwọ tó jẹ́ pé inú ẹ ó kún fún ejò, àkekèé, ọ̀gà, gbogbo nǹkan burúkú nínú ẹ kún fún. Mi understand kéèyàn wà atlas bíi tiẹ̀ yìí. So mi mọ̀ why tó wà atlas. Tó jẹ́ pé ọkọ lọ́kọ ló gbà, ó tún ṣakọ. Ó tún lọ bá kábíyèsí, ó tún ṣe kùrùkẹ́rẹ́ lọ bá kábíyèsí. Dúró ná, ṣé o mọ̀ pé kábíyèsí ò mọ̀ wá ẹni? Tí kábíyèsí tí wọ́n fi sọ fún ẹ pé kó lọ make ipe o parọ́ mọ́ Queen Naomi, ṣé o rẹ̀ pé kábíyèsí ò mọ̀ wá ẹni? Ipe dalérú ni ẹ́. Ó rẹ̀ pé wọn ò mọ̀ wá ẹ. Ìkà ni ẹ Ashley. Ó ń ṣe bí ìgbà tó yẹ pé o ti make peace. Ṣé bó ṣe make peace nìyẹn? Tó bá ṣe ìwọ lèèyàn ṣe bẹ́ẹ̀ sí, báwo lo ṣe fẹ́ feel? Báwo lo ṣe fẹ́ feel téèyàn bá ṣe bẹ́ẹ̀ sí ẹ? Kó parọ́ fọ́kọ ẹ wípé olóòlọ́ ibì kan kó dẹ̀ wọnú mọ́tò kó dẹ̀ tẹ̀lé kábíyèsí kó dẹ̀ lọ kó dẹ̀ ó dájú o. Ọ̀dájú gidi ni ẹ́. Ọ̀dájú gidi ni ẹ́. So o ní láti gbẹnu ẹ sàn kó mind business ẹ. Nǹkan tí wọ́n bá pè ẹ́ sí má dà sí mọ́. Queen Naomi ò ní anything láti bẹ́ẹ̀ sọ. Tó bá fẹ́ kí ẹ ló máa dáhùn nítorí ó jó nígbàgbọ́ ló fi dẹ́ ẹ lóhùn. Tí o bá ń ṣe onígbàgbọ́ kò ní dẹ́ ẹ lóhùn.
because ìkà ni ẹ́, ẹni bí ni ẹ́. Ibi tí kábíyèsí bá fi ẹ́ sí ibẹ̀ ni kó jókòó sí. Kùrùkẹ́rẹ́ ti pọ̀ jù, àyọjúràn ẹ ti pọ̀ jù, ìwọ ọ̀dàlẹ̀ èèyàn yìí. Ẹ̀yin ará ilé ẹ máa gbọ́ náà, ẹ wo nǹkan tó ń sọ. Please make a comment. Thank you so much. God bless you, or share this video and like.